Auntie Tope, I will never be part of people that will subject you or ruin everything. Auntie Tope, fuck up ti wà lánàá. Tí ayé kọ̀ yín, àwa dúró fún yín. Nígbà t'Ọlọ́run àjànàkú kọ̀ yín, àwa lẹ rí. Àǹtí mi Tope, kì í ṣe akọrin Franca. Ṣé bí akọrin ẹ̀mí ni yín? Ọlọ́run fọ́kọ̀ọ̀pù ti wà lánàá yẹn. Àǹtí mi Tope, fọ́kọ̀ọ̀pù ti wà. Bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ó lè jù yín lọ. Kí ni nǹkan tẹ́ ti ṣe nínú ayé gan-an? Àwọn olè ti gbé sókè. Àwọn tó bá ga látara yín, àwọn tó bá yín ṣiṣẹ́ ni. Èmi ti ṣe báwọn ará àta dáadáa. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ìyáàfin Lizzy Anjorin, àwọn náà sọ bẹ́ẹ̀ sí ìyá wa akọrin ẹ̀mí ni Tope Alabi. Wọ́n ní wípé gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wípé wọ́n pe àǹtí Tope lọ síbi pàtí àǹtí Lizzy nígbà tán máa débẹ̀. Àwọn bá sọ pé sọ pọ́dọ̀ Lizzy là ń bọ̀. Mo mọ Lizzy dáadáa, àbúrò mi ni. Tó bá fẹ́ ṣe nǹkan yóò pè mí. Sọ pọ́dọ̀ Lizzy là ń bọ̀. Ṣé wá gbọ́? Èmi ò ní bọ́lẹ̀ o. Iye tẹ́ ẹ bá san á dá padà fún yín. Pé wọ́n àbọ́lẹ̀ ń ṣe surprise fún Lizzy. Rárá, èmi ò ní bọ́lẹ̀ o. Aláwọn kan ló lọ pé àǹtí Tope kó kàn wá surprise àǹtí Lizzy. Àǹtí Tope, àǹtí Elizabeth, okay. Ọmọ Anjorin, okay. Mrs. Ara ẹ ṣáà máa bá mi gbọ́ lọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ọ̀dì pọ̀lọpọ̀lọ ẹnu wọn náà lẹ́tì gbọ́n kan yín lẹ́nu àǹtí Lizzy àti gbọ́rọ̀ ẹnu àǹtí Tope báyìí o òun à ń dúró dé ẹ bá gbélé ẹ má gbé kúrò ńbẹ̀ gbọ̀nù tán náà lètò ètò ló gbẹ̀nù tán. Auntie Tope, I will never be part of people that will subject you or ruin everything. Auntie Tope, fuck up ti wà lánàá. Gospel singer ni kì í ṣe fracas singer. Nígbà tí ẹ wà pẹ̀lú Ọlọ́run àjànàkú. Ọlọ́run àjànàkú was an enemy of the nation. People like us stood for you. When I play your music at times, not that I need it, I don't need it. But if that is what I will use to support you, then let's do it. Auntie mi Tope, àwa kan dúró ńgbà táyé kọ̀ yín sílẹ̀ nítorí Ọlọ́run àjànàkú. Gradually ayé gbàgbé. Tẹ́ bá ní mo ṣẹ̀yìn àbí wà mi ò dá. Mi ò tí ní profile tí Daddy Ọlọ́run àjànàkú táyé sọ pé ní allegedly kì í ṣe mi. I have never done show for anybody. I only defend myself and my family. Auntie Tope, ńgbà tẹ́ dé lánàá, ṣé ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ṣé ẹ bá mi gbé Ọlọ́run tóbi? Auntie mi Tope, ṣé kò yà yín lẹ́nu pé Lizzy àná, ọmọ àná? Ẹ rí lórí one acre shopping mall. Mo dúpẹ́ pé ńgbà tán ní pé ẹ jojú mi, wọn ò lè jojú mi nílé pákó, auntie mi. Wọn ò lè jojú mi lọ́gbà ẹ̀wọ̀n bí ti bàbá Ìjẹ̀ṣà. Wọn ò lè jojú mi nínú sàréè bí ti Mohbad. Wọn lè jojú mi nínú shopping mall mi. Auntie mi, inú mi dẹ̀ ń dùn pé jojú mi nínú shopping mall mi. Tí ò bá sí ẹ̀yin, báwo láyé ṣe fẹ́ mọ̀ páwọn kan lépa ẹ̀mí mi sẹ́ ẹ̀. Auntie mi, 25 náà fún yín o. Wọ́n mi auntie mi kódà kan tàn yín débi ní ọ̀fẹ́ ní àná. Ẹ ti ní pé Lizzy àbúrò mi ni. When we're talking about Christianity or Islam, I have my reservation. Auntie Tope, I'm more holier than you. Auntie mi Tope, taba kale ní méjì, ma bi yín pé kí ni impact in society. I'm more holier than you, auntie mi. I have impacted life than you. I have empowered people than you, auntie mi Tope. Tẹ́ bá lè empower èèyàn, àwọn èèyàn tó ń jẹ lábẹ́ yín ni, kò ń ṣe society. I have done more good. I have had more values to the society than you. Auntie mi tí n bá ní kí n kà ó máa lọ. Ẹni tí n bá ní kí n kà ọdún wa kọjá lọ, kò sọ auntie mi ẹ gbàgbé ẹ. I have done well. I have done beautifully well. I am pure. Tẹ́ bá judge mi, mo dúpẹ́ pé Ọlọ́run ò judge mi auntie mi. Ọlọ́run ò dàbí èèyàn. Bẹ́ẹ̀ bá ní mo ṣẹ̀yìn, inú mi dùn pé mi ò fọjọ́ kan bú yín rí. Mi ò rí bí tán ti ń gbé yín ṣubú kí n wá dúró síbẹ̀ kí n máa rún yín. Ní gbogbo ògbà tẹ́ bá ní trial time lórí cyberspace, Auntie mi Tope máa ń dúró tán ni.
mi ò dẹ̀ ní láti pè é pé àǹtí Tọ́pẹ́ ṣe rí bí mo ṣe no let God pay me back. Mo á di táwọn kan sọ pé ó ń dùn ó ń bọ̀ wá fún Tọ́pẹ́, mi ì ní wá fún yín. Tí n bá wá fún yín àwọn tó ń jẹ lábẹ́ yín ṣé kébi pa wọ́n ni. Mi ì ní bú yín, mo fẹ́ bú yín fún. We have the same story. We came from zero and we are together here today up there. If God want to judge you, let him go and judge you out there, not through me. Mo fẹ́ wo wájú kí n wẹ̀yìn ní gbogbo ayé mi, mi ò fẹ́ kí ẹ̀dá kan tó ní talent àbí tó ní iṣẹ́ ọwọ́ kó tọwọ́ mi ṣubú. Mi ò fẹ́. Ẹ lọ béèrè, sister mi kan wà lórí Facebook, wọ́n ń pè ní èmi ni má pè lọ́nà rebo Onígbìndé, ẹ lọ béèrè story ẹ̀. Kí lorúkọ sister mi Onígbìndé náà o, Tóyìn Ìdó-Ògògbẹ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀. Ó gbé bẹ̀rẹ̀ gíráǹdì mọ́mì mi wá, ó ṣépè fọ́tà mi, ó ṣépè fọ́tà àwọn ọmọ mi, ó ṣèkà fọ́tà mi. Àwọn tó ń gbèjà ọjọ́ tó gbógun tì nítorí pé ó ti bẹ̀rẹ̀ business. I stood for her. Gbogbo ẹ̀dá tó fẹ́ dìde ogun sí, mo ní ẹ jọ̀ọ́, ó ń ṣe fracasi tẹ́lẹ̀ kó wá ṣe fracasi mọ́, ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, ẹ jẹ́ ká fílẹ̀ kó ṣiṣẹ́ o, ẹ má bu ẹ fílẹ̀ o, ẹ jẹ́ kó jọyàn wá tá à ń ṣiṣẹ́ o, a ti jèrè ọkọ̀ kan nìyẹn o, inú àwọn ní fracas. Àǹtí mi Tọ́pẹ́, ń tẹ́ ẹ ṣe fún mi lánàá kò wọ́ọ̀sì tó lọ́rin nígbà tí máa dé lọ́rin. Àǹtí Tọ́pẹ́, mi ò kí ń sọ̀rọ̀ ni. Gbogbo yín lẹ mọ̀ pé mo lóyún náà, gbogbo yín lẹ mọ̀ pé mo lóyún, bọ̀ tó bá rí mi sìn lásán lẹ rò pé mi náà ṣe ń ṣépè fọmọ wọn ni. Lásán kọ́ ni mo ṣe ń ṣépè fọmọ wọn, lásán kọ́ ni mo ṣe ń ṣépè fọmọ. Ẹ wojú mi dáadáa, mo máa ń sọ pé ọmọ ọlọ́mọ ni mí. Màmá mi máa ń sọ gbólóhùn kan, ó máa sọ pé òun bógún wọ́n jórí wò, òun ológun bógún wọ́n jórí wò, ọlọ́gbọ̀n bọ́gbọ̀n wọ́n jórí wò, òun bẹ́yọ kan ṣoṣo, ẹ tó bá gbógun tọmọ òun. Tẹ́ ẹ bá ti wá fún àwọn ọmọ mi, tí n bá sọ pé tẹ́ ẹ bá wá fún àwọn ọmọ mi, kì í ṣàwọn tó wà láyé nìkan, kì í ṣàwọn tó wà láyé nìkan, kì í ṣàwọn tó wà láyé nìkan. Níjọ́ tí mò ń lọ sí Ìlọrin, ó yẹ kí n lọ fẹ́ evacuation ní hospital now. Níjọ́ tẹ́sábọ̀ọ̀dù kọ́ ti bọ̀bọ́ tán ló gé ọwọ́ èèyàn yẹn, tí ẹ sábọ̀dù mọ̀ ń ṣe mélòó la fẹ́ máa sọ fún yín. Mo dẹ̀ ń ṣe show, mo ń ṣe show, mo kúrò lọ hospital wọ́n ní kọ́kọ́ mi sign, mo dẹ̀ ń ṣe show. Ṣé rí ẹ̀yin blackmailers, ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Èyí tó bá sọ síta ni, èyí tí àwọn èèyàn bá sọ síta. Ṣé bóyá wà lára mi ní Tom Jones? Kẹ́yìn náà wá rí ọmọ yín wò ká máa wò. Ẹ mọ ohun tẹ́ ẹ ṣe. Èèyàn kan wà tájọ ní ìṣù tán gbé mi lọ sí Ìlọrin tán ní nǹkan kan ṣẹlẹ̀ sẹ́ni yẹn. Tẹ́ ẹ bá ti ń gba ọmọ lọ́wọ́ ọ̀tá mi máa rò. Ọmọ mi nìkan lọ ròyàn. Ohun tó bá ti ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí yín ni. Ohun tó bá ti ṣẹlẹ̀ sí yín, tẹ́ ẹ bá ti ń gba ọmọ. These people are not attacking me physically alone. Torí mi ń gbé tèmi wá ṣe lórí online. Lẹ ṣe ń rí Lizzy bí aláṣejù. Oh no, you don't know what Adotoshi discover his story. You don't know. Ìjọ kan tí mo wọṣọ blue yẹn, ọba ńlá lásán lẹ rò pé mo ṣe ń fún ọba ńlá tọmọtọmọ ẹni. Life for life ni.